ẹwà aróko tí wọ́n fi ránṣẹ́ yìí ta lójú ń pọ́n. ìlú Ìlọ́rọ̀ mo fẹ́ kó jẹ́rù túwẹ́túwẹ́. Sinimá lata wíde ajagun tala kọ́lé ẹ̀ ogun gbẹ̀bọ̀n bàtàjà kùn ní kalẹ̀ bọ́sẹ̀ rúkú wọlé náà rúkú jáde sí ọwọ́ ẹ̀ bọ́ra burúkú ni o ọjọ́ ìjà wọn ránṣẹ́ pasabari ọjọ́ ogun de wọn ránṣẹ́ pológun tógun lajagun ta ń bọ̀ ó gbọ̀tú yọ gbòsì yọ gbàgbede méjì yọ gbogbo apalo gángan lajagun ta tí wọ́n wá o kò fi bẹ́jà kò fàdájà kò fọkọjà àtẹ́lẹwọ́ ló fi ń jagun ṣẹ́gun iná barawuta òjò palami ọkà yọ làálà ibi tó ti rí wa gbára yìí kò sẹ́ni tó yẹ sinimá ti tún ajagun ta. It's a blockbuster written and produced by Adeoye Abẹ́fẹ́ Awikonko, directed by Seun Akinsanya Correct Man, packaged by Mary Akinola, starring Sanusi Isiakapa, Kabiru Adeyinka Arinaja, Ralph Niyi, Dele Fagboyo, Adewale Alebiosu, Ọláìdé Ajani Atoribewu, Tamatiye, Elejigbo, Abẹni Ẹ̀rọ, Adeoye Abẹ́fẹ́ Awikonko fúnra ẹ̀, Mary Akinola àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá náà ìta àgbàkọ́lé ẹ̀ ní Ajagun ta, subtitled in English, tragic comedy ni, bó ṣe gbóná girigiri tó gbé ọkàn sókè róró bẹ́ẹ̀ ló ń panilẹ́rìn àríntàkìtì sinimá titun Ajagun ta now showing on YouTube ẹ click sórí Awikonko TV kẹrìnrán wò Ajagun ta ni o àwòtún ló ní ẹgbàá bẹ́ẹ̀. jẹ́ kẹ́ni mi ọmọ adúró fọ́ tilé òtítà lé ni mi ọmọ arẹ́rù mọ́sọ̀ ayére ni mi ọmọ yẹ́kóyẹ́kó ọ̀gẹ̀dẹ̀ ni mi ọmọ yẹ́dòyẹ́dò yín tó fún pin bí ẹ̀gbọ́n ní iye ọmọ yẹnuyẹnu mo kí gbogbo Yorùbá jákèjádò àgbáyé mo kí apá kú sí akú àtàárọ̀ akú ọ̀sẹ̀ tuntun ọ̀sẹ̀ ìdùnnú ọ̀sẹ̀ àṣejèrè ọ̀sẹ̀ àtàjèrè ọ̀sẹ̀ àṣelówó ọ̀sẹ̀ àṣegbé nǹkan rí ṣe ló máa jẹ́ fún gbogbo wa ẹ rí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àkàsọ́ tó ti ń lọ díẹ̀díẹ̀ ká tó dijú ká tó lajú oṣù márùn-ún ó parí ká tó dijú ká tó lajú a máa dóṣù kẹjọ ṣé gbàgbé Àkàndá sọjọ́ òbí 50 ọdún lókè pẹ̀ kọ́lọ́hún bọ́ dá wá sí lónìí kí ni mo fẹ́ sọ ń pa rẹ̀ mo ní sẹ́yìn náà ti gbọ́ ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni pé kábíyèsí wa ọba Owoade ìyàndá ẹlẹ́wù ẹ̀tù àbùkù lábojú pa àwọn èèyàn ní kí ló dé ìwọ ọkùnrin ṣé wọ́n rán ọ sọ́ba Owoade ni bẹ́ẹ̀ ni bóyá mi lọ́mọ gbọ̀n tí dì mẹ́sìn lẹ́yìn ẹsẹ̀ ṣe mọ̀ wípé ewé sìn kínrín nì kì í mọ ní kí tó kó ni mọ́ra abẹ́rò défẹ̀ kì í mèrò kó tó bẹ́rò défẹ̀ Àkàndá ọ̀rọ̀ Awikonko ni mo pé bóyá mo ti dọ́ ọmọ gbọ̀n tí dì mẹ́sìn lẹ́yìn ẹsẹ̀ bóyá mo dì mọ́ kábíyèsí ọba Owoade lẹ́yìn ẹsẹ̀ kí bàbá ó lè bà gbé ìgbé ayé tó dáa lórí àpèrè ọba ni Ògúndá kan kò tán ó lóun Ògúndá méjì oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ lásìkò bàbá mi Owoade ìyàndá ẹlẹ́wù ẹ̀tù awíwíwíwíwíwí akékékékékéké ayanyanyanyanyanyanyan bàbá mi ní ọbọ̀ ọgọ̀ tínú ọ̀bọ̀lọ̀bọ̀ ń ṣe ni wọ́n ní kò sẹ́ni tí kémọ́ nígbẹ̀gbẹ̀ kó gbé tọ̀ fún ẹ̀mí wọ́n ní láéláé kò sẹ́ni tí ó sọ fábùké pé kó sọ tẹ̀yìn rẹ̀ kalẹ̀ n tó bá wu àwọn làwọn ó ṣe ilẹ̀ Yorùbá ilẹ̀ káàárọ̀ òjíire ńlá ń wá ìrẹ́pọ̀ òní ni mo gbọ́ pé kọ̀pẹ́ tí bàbá mi tàbújáde lẹ́yìn ìnáwó lẹ́yìn ìwúyè dandan ni kí wọ́n ṣe ẹ̀lẹ́m̀bẹ̀ fáwọn tó wá lóòótọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò wá ṣùgbọ́n wọ́n rán èèyàn wá wọ́n rán Minister of Power
èyàn Chief Báyọ̀ Adélabú bẹ́ẹ̀yàn bá lọ ṣe ẹ̀lẹ́m̀bẹ̀ún sáàrẹ especially gẹ́gẹ́ bí ipò Aláàfin kò sí tó burú ń bẹ̀. mo wá gbọ́ pé wọ́n ní bàbá mi lọ Sokoto wọ́n lọ rèé kí Sultan. èmi ò fẹ́ sọ nǹkan kan o mo kàn ní kẹ́yìn èèyàn ọmọ dé ni o wípé ṣé kò mọ ọjọ́ gàtẹ́ kò mọ ọjọ́ gàtẹ́ pé ó fẹsẹ̀ méjèèjì tilẹ̀ ó rìn gàtìgàtì pé eégún àti ró wọlé èèyàn àti ró ń bọ́ ta ẹni ó bá lójú inú tó lójú òde tó sì rí pé eégún àti ró lọ wọlé ó yẹ kó mọ̀ pé èèyàn àti ró tó jáde ńlọ́sẹ̀sẹ̀ bọ́ ẹ̀kú lórí lélẹ̀ tó túmọ̀ sí wípé èkúté tí ń pàṣàmọ̀ fólógbò ń sáré ń bẹ́ńtò sí àpéjúwe lálágbẹ̀dẹ rọ ará Aláàfin l'Ábújá arólùwò l'Ábújá wọn ò dẹ̀ síbì kan náà lọ́jọ́ ìwúyè Olúwo mbẹ́mbẹ́ Sultan mbẹ́mbẹ́ àwa ni wọ́n rí Ọ̀ọ̀nìfín odi mélòó ọ̀dà kírísítẹ́nì ni bàbá Owoade kí wọ́n tó kú ní Canada bàbá délé bàbá ti di mùsùlùmí ṣé ẹ gbàgbé wípé ọmọ pápá tó lọ Paris yóò padà wálé wá tẹ̀pà àyàngbèmí tó di pásítọ̀ tàbí àyàngbèmí tó di lèmọ́mù tàbí ká pé Égúngbèmí tó di lèmọ́mù kì í ṣe pọ́ gbàgbé ẹsẹ̀ ẹjú ọ̀jẹ̀ tànàbì tí ń ṣe lọ́wọ́ ni bàbá Owoade ẹgbẹ́ ọkọ̀ wọn Akeem Owoade wọ́n wá lọ church ní Canada ní kété tí wọ́n wá dórí oyè tán wọ́n lọ ṣọ́ọ̀ṣì láti lọ ṣèdúpẹ́ lóòótọ́ ṣùgbọ́n bàbá ti ń kí jímọ̀ mo ní kẹ́ẹ̀tún mélèyìn mọ́wọ́ kẹ́ẹ̀tún dé wọ́n fẹ́ fa ètò eégún rárá kókó ni wọ́n sọ ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí mo sọ láìpẹ́ yìí pẹ̀lú ẹnìkan tó bú mi tó sọ̀rọ̀ sí mi tó sì lọ́mọ Ọ̀yọ́ lòun tí wàá ń pe àwọn ọmọ Ọ̀yọ́ pé wọ́n ń bú ya yín wọ́n ń bú bàbá yín ẹ lọ́jọ́ kú yín èpè ọjọ́ kú yín ti pé ẹ ń yẹ ni ó ní mo pè wọ́n Fúlàní mo wá ní ọ wá ní òfin òfò níjà sílẹ̀ yọ ọgbà lápẹpẹ lójú mo ní kò sófin tí mú yàn fún fẹ́lẹ́yìn mi pé ẹnìkankan ń dákọ̀ ẹnìkankan pé Fúlàní ni ọ́ ní tí mo sọ ni pé Fúlàní ń bẹ láàrin Ọ̀yọ́ Ọ̀yọ́ ń bẹ láàrin Fúlàní ẹni tó lè fọlọ́pàá mú mi lẹ́ni tó ti sáàsì Ọ̀yọ́ dáadáa tí ọ̀wá bá Fúlàní ń bẹ lóòótọ́ ẹni tó lè fọlọ́pàá halẹ̀ tó lè dúnkòokò lẹ́ni tó bá jẹ́ pé full blood Ọ̀yọ́ lòun gangan torí gbà tárákùnrin ọ̀hún sọ̀rọ̀ ó ní Ọ̀yọ́ ló ní gbọ́ Ọ̀yọ́ ló làwo láì sògùn Ògún ló lọ kó Ògún ló lọ bí Ògún ló ní gbọ́ Ògún ló làwo Ògún ló ní kòkò bàbá sásùn Ògún ló bá mi jájọ lọ́jọ́lọ́ ìdí mi akiri jálébélébé ojú ẹ̀ lẹ̀ sọnù ẹgbẹ̀rin ọdẹ abẹ́ ẹgbẹ̀rin ọdẹ ẹlẹ́gbẹ̀ ọdẹ onídàlùkú bá dá lọ́mọ rẹ̀ gbé. ó ní aṣọ tí mo ń wọ̀ aṣọ Ọ̀yọ́ ni mo wá nírọ̀ o ń bo lọ́yọ́ ti gbé lọ sáwọn tó kú òlò nílé Ifẹ̀ tí wọ́n lọ sọ́yọ́ ìhòòhò wọn rìn lọ àbẹ̀wé wọn ìbora ó túmọ̀ sí pọ́yọ́ wọn ti má Ilé Ifẹ̀ wọn ti má sọ lọ ó lédè Ọ̀yọ́ ni mò ń sọ mo wá ní ìtàkùn tó so gbá ló sagbè ló so légédé Ilé Ifẹ̀ l'Oǹdó ti lọ Ilé Ifẹ̀ l'Èkìtì ti lọ Ilé Ifẹ̀ Ìjẹ̀bú ti lọ Ilé Ifẹ̀ l'Ẹ̀gbá ti lọ kí ló dé tèdè wọ ọ̀bára mu Ilé Ifẹ̀ Gómìnà ti lọ kí ló dé tèdè wọ ọ̀bára mu ó túmọ̀ sí pé igi àjàrà tí ń so lẹ́ẹ̀kùlé Olúfẹ̀ oríṣiríṣi èso ló mú jáde oríṣiríṣi ọmọ
ńlọ́pẹ̀ kájáde kúrò nílé Ifẹ̀ bí wọ́n ṣe ń rìn sí lèdè wọ́n ṣe ń yàtọ̀ sí. so bárakùnrin ọ̀hún ọ̀bá mọ̀tàn ẹ bá fún un pé bọ́mọdé ọ̀bá mọ̀tàn mọ́ alọ́dọ̀wọ́ ìyá òun kó béèrè lọ́wọ́ àwọn yèyé ẹ̀. bẹ́ẹ̀ ni àti pé ṣé bí Yorùbá ní ọmọ òní bá pèlé ìyá ẹ̀ kó sí aṣọ dá ọmọ òní bá tòbí ìyá ẹ̀ kó sí aṣọ dá ọmọ òní bá bùbá bàbá ẹ̀ kó sí aṣọ dá. ń bọ̀ wọ́n ti mú fá lọ Ilé Ifẹ̀ ló ní fá. bẹ́ẹ̀ ni wọ́n dífá fún Ọ̀rànmíyàn pé bí bá ti ń lọ o ibi tẹ́sẹ̀ ẹṣin bá ti gbé yọ̀ ní kó tó dúró Ilé Ifẹ̀ náà ti dífá fún un. ó ní iye ọjọ́ ó ní iye oṣù kífá tó dé Ọ̀yọ́. bẹ́ẹ̀ sì rèé Ifá làgbà òpìtàn tí ń bẹ lóṣù Ifẹ̀ Ifá la kọ́ni lọ́rùn bí iye kan ẹni. so ẹ bá ń wí fárákùnrin ọ̀hún pé bí ọba mọ̀ tán kọ́ lọ béèrè lọ́wọ́ àwọn tó jù lọ ńlé bó bá jẹ́ pé lóòótọ́ ọmọ Yorùbá ni. èdè Lárúbáwá máa dùn lẹ́nu wọn mọ́ránmọ́rán kò sí tànábì tí wọ́n mọ̀ kò sí tàdíìtì tí wọ́n há sórí wọn ò sì mọ̀ tán ibi níbí wọn àwa ń sọ ìwà ń ká wọn lára because ká ní wọ́n mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni kò ní mọ̀ dùn wọ́n. bí èèyàn kan bá pè mí ń Gàmbàrí nísìnyí ẹ̀rín lásán ni wọ́n mọ̀ rìn. mo ti mọ̀ pálá ìmọ̀ kan nígbà tí mo sì mọ̀ pé mi ṣe Gàmbàrí bàbá mi ṣe Gàmbàrí ìyá mi ọ̀tán mọ́ Gàmbàrí ẹ̀rín ni wọ́n mọ̀ fún tọ̀rín pé ọ̀kárí ibi bó ṣe yí ọdẹ. ṣùgbọ́n gbà tó jẹ́ wípé bàbá ń bú ẹ̀tù orí ọmọ tawó ńlọ jẹ́ kí wọ́n mọ̀ react láì dé ìnàpẹ́nu torí àkókò wa mo wá ní bàbá wọ Owoade wọ́n re Sokoto wọ́n lọ kí Sultan Ilé Ifẹ̀ ń bẹ́ńtò sí wọn ìdébẹ̀ o ṣé ẹ mọ̀ sọ pé kí ni ìṣòro Awíkonko pẹ̀lú ọ̀rọ̀ Ilé Ifẹ̀ àtọ̀yọ́ yìí bí Sultan ṣe dìde ńlọ ní tí Ilé Ifẹ̀ dìde ilé là àkọ́kọ́ ṣe á tó ṣèta ìrìn àjò tọ́yọ̀ ń rìn ó yé wa o fíìmù tí bàbá wa Aláàfin tí wọ́n ń kọ sórí ẹ̀ lọ́wọ́ ó yé wa o ìgbà tí wọ́n bá hà tiẹ̀ á mọ̀ sọ ńgbà tá a bá bẹ̀rẹ̀ sí ní wo sinimá ọ̀hún tí ò ní pẹ́ jáde sinimá ọ̀hún wọ́n ń bẹ láàrin bàbá wa Owoade ń bẹ láàrin Olúwo ń bẹ láàrin Sultan ń bẹ láàrin presidency kámọ̀tínú ẹlẹ́ẹ̀dẹ́mẹ́ẹ̀ẹ́dẹ́ jáde sinimá ọ̀hún wọ́n ń pò pọ̀ lọ́wọ́ wọ́n ti kọ sítórì ẹ̀ ogun gẹ́gẹ́gẹ́ àti ráwọn actors nínú ẹ̀ àwọn characters wọ́n ti ń hà tiẹ̀ post production ló wà wọ́n fẹ́ mix ẹ̀ kan subtitle ẹ̀ kan tó gbé jáde fún wa tó bá jáde àárín létí torí pé àwa tá ń sọ̀rọ̀ tí wá yé wa àgbẹ̀ tó finú oko sún rẹ̀ gbé kà kókókó la kàn ń rán fáadí tí ni ṣàgbàgbé Ọ̀yọ́ ilé àkọ́kọ́ ló tú àwọn Fúlàní ló tú Ọ̀yọ́ ni wọ́n ti kọ́kọ́ mẹ́sàn ọ̀rọ̀ sàríà nílẹ̀ Yorùbá àwa ní Fúlàní ń bẹ lọ́yọ̀ọ́ àwọn kan wá ń fapá jánu ṣé kò rí bẹ́ẹ̀ ni gbogbo ọ̀rọ̀ ìdàgbàsókè tá à ń sọ yìí sọ̀rọ̀ sàríà lọ́wọ́ kan ìdàgbàsókè wo níbẹ̀ nu sàríà òfin ti wà fẹ́ni tó bá dáràn fẹ́ni tó bá jẹ gbèsè fẹ́ni tó bá pààyàn fẹ́ni tó bá kọ fẹ́ni tó bá fẹ́ kọ́kọ́ fẹ́ni wọ́n bá gbalẹ̀ rẹ̀ fẹ́ni wọ́n bá bá àyàn jà ẹni ogún yẹn ń gò ẹni jẹ́ ọmọ gbé òfin ti wà kí láwa fi sàríà ṣe ni mo fi sọ wípé kíran káàárọ̀ òjíire ká máa nóòtì ẹ̀ ẹjá wo bàbá wa ń gbà tí wọ́n dé ọ̀dọ̀ Sultan tí Sultan lọ torí wẹ́kọ̀ọ̀mù wọn
ẹ já wo fídíò ẹ̀. bàbá rẹ̀ o àtàwọn àti olórí àtàwọn Sultan bí ṣe bẹ̀rẹ̀ rẹ̀ o ìṣeǹṣe dìjà náà rẹ̀ o ìṣeǹṣe dìjà ìṣeǹṣe dìjà náà rẹ̀ o ìṣeǹṣe dìjà ẹ̀rọ mọ̀rí odò ìṣe ń lò yá rẹ̀ ìṣeǹṣe dìjà náà rẹ̀ o ìṣeǹṣe dìjà. wọ́n ń sin bàbá wọ Owoade bàbá fẹ́ rè wọ bàálù wọ́n tún bóyá wọ́n ń bọ̀ nílé àbí wọ́n tún rìnrìn àjò kan nù. Sultan of Sokoto ni wọ́n ń sìn wọ́n hùn kí ló ṣẹlẹ̀ láàfin Sultan níbi tí Sultan ti Sokoto ti kí bàbá wa Ìyàndá Ẹlẹ́wù Ẹtù káàbọ̀ sílùú Sokoto gẹ́gẹ́ bí ẹni tá a wá kíkú náwó bí kú ìdìde ijọ́ tẹ́mẹ́tì ìjà tinú ọlọ́rọ̀ mọ́rọ̀ ìjà fọkàn sí pé bàbá wa Owoade náà ń bọ̀ nífẹ̀ẹ́ láti wá ṣe ńlẹ́ńbẹ̀hún sí bàbá wa Onírìṣà. ẹ̀já wá wò rìn àjò wọn ẹ̀já wò gba tí wọ́n wà ní inú ọ̀dọ̀ Sultan of Sokoto ẹ̀ ṣe. Said to be you because from birth you've been anointed by Almighty Allah that you will be what you be, and you will come to be what Allah said you will be. Nobody can stop it. The open assumption of office, definitely you are in a normal environment because every prince that grew up within the presence of the royal family, one of the royal family, has the blood of the royal family, you will not find it difficult to settle down immediately he was coronated. Today we have our brothers who have not witnessed the coronation of Aláàfin of Ohun till that day. So we can admire them that we are part of history. Today another history is made. The same Aláàfin within weeks, months of coronation is here to say yes, we are one big family, and that goes to show yes, it's a strong, very, very strong move to show that we believe dialogue is the best way of resolving any other problem. I'm very happy to see my brother staying today because I've been there so many times. I was there when I commissioned the mosque. I was there when I commissioned some projects, and I was well received by him. I'm very happy to see him here. He promised me he would come. This is the coming of the Aláàfin. You will still come on your own. Personally, I will. We are very happy for this village, Aláàfin. We don't take it for granted, but we know what it takes. Well, things are what they are today in the whole world. There's security everywhere, and we're having a share of security in Nigeria. And I believe when we international rulers sit down together, we will, inshallah, resolve all these issues. What then is we sit together and discuss some of these issues and mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ kọ̀ sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálẹ́ ẹ má ka pépà bò ẹ kọ̀ sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni
ẹlòmíì ìdẹ̀dà arthritis ni tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá àpapọ̀ ara á máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ ogójì ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní á máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ pọ̀ sí wa ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ pọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ pọ̀ sí wa pẹ̀lú ògbọ́n Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ ní ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08033303477 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn ó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwa máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ̀rà láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire o. ẹwà arúgbó tí wọ́n fi ránṣẹ́ yìí ta lójú ń pọ́n. ìlú Ìlọrọ mo fẹ́ kó jẹ́rù túwẹ́túwẹ́. Obìnrin ẹni ká máa rún sinimá látàwí dé. Ajagun tala kọ́lé ẹ̀. Ogun gbẹ̀bọ̀n bàtàjà kùn òdì kalẹ̀. Bọ́sẹ̀ rúkú wọlé náà rúkú jáde sí ọwọ́ ẹ̀bọ̀ra burúkú ni o. Ọjọ́ ìjà wọn ránṣẹ́ pasabari. Ọjọ́ ogun dé wọn ránṣẹ́ pológun tógun lájagun tà ń bọ̀. Ó gbọ̀tún yọ gbòsì yọ gbàgbére méjì yọ gbogbo. Apálò gángan lájagun tà tí wọ́n wá o. Kò fi bẹ́jà kò fàdájà kò fọkọjà. Àtẹlẹwọ́ ló fi ń jagun ṣẹ́gun. Iná bara wúta òjò pálámi ọkà yọ làálà. Ibi tó ti rí wa gbára yìí kò sẹ́ni tó yé. Sinimá ti tún Ajagun ta. It's a blockbuster written
Awikonko. Directed by Seun Akínsànyà, correct man. Packaged by Mary Akinola. Starring Sanusi Isiakapa, Kabiru Adéyínká Arínájà, Ralph Níyì, Délé Fágbóyọ̀, Adéwálé Alébíoṣù, Ọláìdé Àjàní Àtòríbẹ̀wù, Tamatiye, Eléjìgbò, Abẹ́ni Ẹ̀rọ, Abíoyè Abẹ́fẹ́ Awikonko fúnra ẹ̀, Mary Akinola àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá náà ìta àgbàkọ́lé ẹ̀ ní Ajagunta, subtitled in English, tragic comedy ni. Bó ṣe gbóná girigiri tó gbé ọkàn sókè róró bẹ́ẹ̀ ló ń panilẹ́rìn àríntàkìtì. Sinimá titun Ajagunta, now showing on YouTube. Ẹ click sórí Awikonko TV kẹrìnrán wò. Ajagunta ni o, àwòtúnwò ní ẹgbàá bẹ́ẹ̀. Ẹ káàbọ̀ padà. Sinimá tuntun Ajagunta ó ń bọ̀ láìpẹ́, kò tí ì jáde o. Ó máa tó jáde kẹ́ ẹ máa múra lẹ̀ dé. Ẹ múra lẹ̀ dé, ẹ máa múra lẹ̀ dẹ̀dẹ̀dẹ̀. Ó ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀ lójú ọ̀nà. Ẹ máa bá ń wo Àbẹ̀ní Èṣù, eléyìí ti wà lórí YouTube channel mi, Awikonko TV. Àkàndá ló rọrùn lẹ́nu bíi tejò. Ẹ má gbàgbé pé mo sọ wípé kò sí ní tó burú bẹ́ẹ̀. Bí bàbá bá lọ rèé kí àwọn tí wọ́n kò jù bá náà lọ. Now mo wá sọ̀rọ̀ kan wípé bàbá wọ Owoade àtìyàwó wọn. Akeem lórúkọ bàbá lóòótọ́, ṣùgbọ́n wọ́n ti di ẹlẹ́sìn ìgbàgbọ́ nígbà tí wọ́n wà l'Amẹ́ríkà. Olùjọ́sìn olùfọkànsìn tòótọ́ tí wọ́n wà ní Canada. Olùjọ́sìn olùfọkànsìn tòótọ́ ni bàbá àtìyàwó wọn. Débi tó yẹ jẹ́ pé ńgbà tí wọ́n jọba, ìjọ wọ́n dìídì ṣe send forth fún wọn. Ìyẹn Vineyard of Comfort. Wọ́n ní sanctuary keeper ní bàbá. Òde ẹsẹ̀ ń pé ńgbà tí bàbá wà ní Canada, bàbá máa tún lé Ọlọ́run ṣe. Wọ́n ní bàbá mi a máa fọlé ìgbọ̀nsẹ̀. Mo wá ní ìsìn tó burú ń bẹ. Ẹnu oníkan láti gbọ́ pọ̀n. Ẹ̀jẹ̀ á gbọ́rọ̀ lẹ́nu Vineyard of Comfort. Good morning, church. My name is Adekpeju Adegbite. So, we are here to talk about Àláàfin. Àláàfin himself is a very wonderful man. He was the first sanctuary keeper. He came to me, and when he came to me, we didn't have any men among us. I think those men were maybe shy to be sweeping and washing the bathroom. He just came and he said, "Can I join you?" I said, "What?" He said, "Yes, I can do it." I said, "Wow." And since then, he has been a wonderful man. And now I have my men in sanctuary keeper. I appreciate him, and I can say he is a leader because he led all those men to be part of us. So I really appreciate him, and God will help him. Good morning, church. My name is Abiba, and I'm representing the evangelism team. There's one thing Ayaba used to say: we are going to win Winnipeg for Jesus. And she said the same thing, that she's going to win Oyo for Jesus. And I pray that that is going to be in the name of Jesus. Amen. I'm privileged to be the HOD in charge of the music department. And meeting the Queen over the years has been splendid. One thing I can tell you about her is she's bankable, very dependable. You know, you tell her something, she would run with it as if, you know, it's our core, it's our life. We're here this morning, on behalf of the women group, and would like to appreciate Our Royal Majesty, the Queen of Oyo, Ayaba. We want to thank you for your esteemed service. You've been an amazing woman of God. Thank you for your love, your compassion. Thank you for serving with all of your heart. On behalf of the women, we want to say thank you. If you are faithful in little, it will commit much.
The husband will clean the toilet. I see him. He's not clean the toilet as if, and he's an executive in Hydro, Manitoba Hydro. He's a big shot. He has his master's, he has a professional qualification. As I go, stretch forth your hands towards them and say, Father, in the name of Jesus, let your presence go with them. Let your presence go with them. Let your presence go with them. Open your mouth and pray. Now, wọ́n yin kábíyèsí, wọ́n yin ayaba. Ibi táwọn church yẹn ti fọ́nbù. Ó níbi tí wọ́n ti sọ wípé olórí ní àwọn jèrè ọkàn Ọ̀yọ́ fún Jésù. Ẹ̀rín pa mi wò lè rẹ́rìn bí àwọn ọmọ jèrè ọkàn Ọ̀yọ́ fún Jésù kọ́. Ǹjẹ́ olórí ti dọ́yọ̀ tẹ́ẹ̀tẹ́lẹ̀ kí ọkọ wọn tó jọba? Ǹjẹ́ wọn ti wá sọ́yọ̀? So ta ni wọ́n mọ̀ lọ́yọ̀ tán fẹ́ jèrè ọkàn rẹ̀? So ta ló wà lọ́yọ̀ tọkàn rẹ̀ ò tí ì jèrè síbì kan? Bóyá kọ́kẹ́ ò jèrè fún Jésù tẹ́ẹ̀tẹ́lẹ̀, tàbí kó jèrè fánábì, tàbí kó jèrè fún fá, Ọ̀rúnmìlà bára gbọ́nmìrègún. Tàná wá ní lọ́kàn pé wọ́n change mind ẹ̀ lọ́yọ̀. Ó funny somehow. So wọ́n pray fún wọn, let your presence go with them. Let your presence go with them. My lovely brothers and sisters, ẹ̀yin dádì àti mọ́mì mi, àwọn ọ̀rọ̀ èèyàn kan ń bẹ tẹ́ ẹ gbọ́dọ̀ gbàgbọ́ kẹ́ má bàa dára yín lẹ́bi. Ẹni tó nílò ìrànlọ́wọ́ yín, bọ́yọ́ fẹ́ yáwó, lágbára Ọlọ́run ń bá ti di parí oṣù ń ó fún yín, kẹ́ ẹ tó béèrè ń ó fún yín. Ẹ má gbàgbọ́ o. Bẹ́ẹ̀ bá nílò owó yẹn ní parí oṣù, ẹ fọkàn sí pé ẹ fòṣù kan sí àbóṣù méjì sí. Ẹ fọkàn sí pé bí ó bá fún yín kò ní dìjà. Torí pé lásìkò tó nílò ẹ̀ tó sì mọ̀ pé tóun ò bá sọ̀rọ̀ dídùn, ẹlòmíì lè sọ pé wọ́n fún yín lọ́túnla. Ẹ má gbàgbọ́ o, ẹ má fọkàn sí o. Obìnrin tó nílò ọkọ, ẹ má ka ìwà rẹ̀ kún. Pẹ́pẹ́ fúrú, ẹ mọ̀ pé èèyàn tán, èèyàn ó gé kàbámọ̀ jẹ́ lọ́la o. Obìnrin tí ń wọ́kọ, bí ṣe ń bá ń gbégbá ní ọmọ gbàgbọ̀n. Aṣọ tọ́dọ̀tí èyí tí ọ̀dọ̀tí yóò kó jáde yóò fọ́. Mo ẹ̀ṣẹ̀ wọlé kan, ẹ mọ̀ wọ́ ọ́ ṣe bẹ́ẹ̀ sá ti wọ̀ ẹ mú wá. Ẹ rí ó ti máa dọ̀tí ń bí ọrùn, àní egé ẹ̀ ti làágùn sí, màá fọ́. Gbogbo àwọn àbúrò ẹ̀ ní ọmọ pè lọ́nkú, àǹtí Jọ́sẹ̀, bọ̀dá Yínká, mọ́mì, ṣaṣọ yín kankan ọ̀dọ̀tí. Obìnrin tí ń wọ́kọ, wọ́n máa ń níwà. Wọ́n fẹ́ wọn délé tán, ó máa tún béèrè wípé kọ́ńfọ́ọ̀tì tí mo pàdé ń jó ní nǹkan yìí, tí mo ń túnú léṣe, ńlá bọ́ oúnjẹ àtàárọ̀ àná sì wà nù lédìsín. Ní gbogbo asọ́kúnlẹ̀ ni ò tí ì fọ́ yìí. Gbé ẹ wo àjọṣe wàhálà látàárọ̀ ni ẹ mọ́ yọ mí lẹ́nu jàre. Ṣé kò rẹ̀ yín ni? Bí ọ̀bá rẹ̀ yín ọ̀rẹ́ ìmí o. Ntò lè wáṣọ kankan mọ́ yàrá, ntò lè máa fọ bọ́ nísìnyí o. Gbalẹ̀ bá máa mọ̀ fọ. Ngbọ̀ bá dalẹ̀ á mọ̀ fọ. Ẹjẹ́ ti bí iṣẹ́ dé wọ́n fọ. Ọkùnrin tó ẹ̀sẹ̀ pàdé obìnrin tó wá fẹ́ fọ̀lẹ̀ túkọ̀ wò. My dear sister, má gba ọ̀rọ̀ ẹnu ẹ̀ gbọ́. Àbùlẹ̀ ní má sọ tọ́jọ́, ẹni tí ò tọ́jú àbùlẹ̀ yóò ṣe rẹ̀ ló fọ aṣọ. Bọ́ bá ti mọ̀ pé ọ̀fẹ́ fara ṣòfò, oyè sọ̀rọ̀ fi díyà. Wọ́n gbọ́rọ̀ dídùn ẹnu ẹ o, mọ́ kákún o. Gbàdá lọ́ máa gé ka àbámọ̀ jẹ lẹ́yìn ọ̀rẹ́ yìí. Lọ́wọ́n àgbà ya fi tó bá rí ìhòòhò mi. Ìhòòhò tán fi ń ṣeré lórí TikTok. Ẹ tíra àwọn ọmọbìnrin. Bọ̀bọ̀ kan bẹ lórí TikTok ń. Ètò ń bọ̀ lórí ẹ̀gá yàtà láàyè ọ̀tọ̀. Tó wọ́n mọ̀ pé kóbìnrin ọkọ̀ yìí kan bọ́ sọ, kan fò sókè.
ẹ máa róúnjẹ ọmọ lọ́tún lósì tí ó máa ṣe jántó ẹ máa wò pé ṣé èèyàn kan náà ló bí àwọn eléyìí. ọmọkùnrin tí ń pé kán bọ́ sọ ṣé ń fún wọn lówó ni n tí láǹfààní àti wo gbogbo ẹ̀dẹ́lẹ̀ mo sá máa ń róríṣiríṣi mo máa béèrè pé kí ló ń sọ fún wọn kí ló ń ṣe fún wọn tó fi ní kán máa bọ́ sọ kán máa fò. ó lè sọ pé kóbìnrin mi ọmọ wọ kọ́ mú kọ́ wá da omi sí orí ọyàn òun fẹ́ wo bó ṣe máa rí. obìnrin kan ṣe bẹ́ẹ̀ ń jó ni wọ́n lọ wà nílé ọkọ mo mọ̀ pé lẹ́yìn ni ó lè kó nílé ọkọ ti ayé tí ẹ ta ọ̀pọ̀ láyé wọ́n ti ta nílé látòrí social media ń bẹ ń kọ́ là ń lọ. n tí mò ń sọ fún ọ ni wípé ẹ ń bá wà nù ìṣòro ọ̀rọ̀ tó bá sọ mọ́ gbàgbọ́ o ẹ tínú ẹ̀ bá dùn jù ọ̀rọ̀ tí bá ń sọ lásìkò náà mọ́ gbàgbọ́. àwa referred king refer Aláàfin gangan woman yẹn náà wá bá wọn rí báyìí nìkan lẹ̀ ń tún ilé ìgbọ̀nsẹ̀ ṣe lẹ̀ ń fọ tọ́lẹ́ẹ̀tì àwọn náà lè fọ láti ìgbà yẹn ni wọ́n ti ń bá wọn fọ woman yẹn máa lérò pé òun pọ́n kábíyèsí lé ni kò mọ̀ pé òun kọ́lé ọ̀rọ̀ sí wọn lára dọ̀la báwọn èèyàn kan bá sọ wọn ní kábíyèsí wà humble ni there is no humbleness in that láì forí ẹwà gbòǹgbàgede mo gbọ́ tán ọba okùn adé síjú adé ńgbà tí wọ́n wà ń kékeré wọ́n ní táwọn bá tẹ̀lé ìyá grandma àwọn lọ sóko wọ́n bá ní káwọn gbẹ́rù sórí àwọn sọ pé rọ́ orí adé ni àwọn ò gbọ́dọ̀ gbẹ́rù sí ọlá tí ń wá ibi ọlá tí ń wá. Àkàndá níbi tí mò ń lọ rèé kábíyèsí ń jọ́sìn wọ́n ń lọ ṣọ́ọ̀ṣì ní Canada bàbá ti délé o wọ́n ti di mùsùlùmí padà o torí kò sọ̀rọ̀ tí ó jáde láti ààfin Sultan kò sí pàdé ọlọ́jà pẹ̀ lásìwín kò sí ní tí kírísítẹ́nì ó ṣe lórí àpèrè yẹn I bet it with anybody. Doctrine bí èèyàn bá jẹ́ kírísítẹ́nì tó bá dórí àpèrè yìí yóò change sí mùsùlùmí Ọ̀yọ́ ò ní gbà o reality ni àdéhùn yìí ó ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kábíyèsí ẹ̀ lè lọ ṣọ́ọ̀ṣì o ẹ̀yin tó jẹ́ pé ṣọ́ọ̀ṣì lẹ́ lọ tó bá jẹ́ ti ṣọ́ọ̀ṣì ìṣẹ́jú mélòó máa yí padà ẹ̀ sáà jẹ́ kékeré ọ̀tẹ̀ ńlọ́wọ́ náà. so àwọn ará ṣọ́ọ̀ṣì tí wọ́n sọ wípé wọn ó jèrè ọkàn fún Jésù Ọ̀yọ́ lẹ wà o Ọ̀yọ́ náà lẹ sì wà lóòótọ́ o Ọ̀yọ́ ò ní wọ́n lè jèrè ọkàn mẹ́ta fún Jésù rárá ká tó sọ pé Ọ̀yọ́ bò ó Ọ̀yọ́ lẹ pèlè ẹ̀fídà lálẹ́ gàràgà Àkàndá ọ̀rọ̀ Awíkóńkó Àjàó ara Awíkóńkó aṣọ lójú ọlọ́rọ̀ mo ní bí bàbá ṣe lọ sí Sokoto tí wọ́n rèé kí Sultan tí wọ́n lọ Àbújá tán rèé káàrẹ ẹ̀já máa retí wọ́n ń fẹ̀ inú wa ó dùn àjòjòjò níjọ́ tá a bá rí wọ́n ń fẹ̀ kí wọ́n ṣàjẹ́ mọ̀ àẹ́ẹ̀dì wọ́n ta mí lólobó kí n lè wà on grande ẹnu Olódùmarè onífẹ́ nìkan òkun wá sílẹ̀ o Àkàndá àwọn ò wá láti wá bú yẹn o n wá láti wá sọ̀rọ̀ àlùfàṣà sí èèyàn mo wá láti wá sọ fún pé kẹ́ ẹ note o mo tún ti bẹ̀rẹ̀ nìyẹn o ẹ note torí tó bá tún di lọ́la kan tún wá pé mo sọ fíìmù ni wọ́n ti kọ script yẹn ìmí mọ script ọ̀hún wọ́n ti heart ẹ already ẹ ti ń rí àwọn kárátà tó ń show nínú movie yẹn Ọba Abdulrasheed ọ̀nà oníbodè ti Ìgbòho wọ́n wà nínú fíìmù yẹn bàbá wa Owoade ìyàndá ẹlẹ́wù ẹ̀tù wọ́n bẹ nínú sinimá ọ̀hún Ọba Abdulrasheed Àkànbí Adéwálé Tẹlúwàn Olúwo Tìwó wọ́n wà nínú fíìmù yẹn Sultan tilẹ̀ Sokoto wọ́n bẹ nínú sinimá yẹn ṣé àgbàgbé ogun Fúlàní ńlọ́wọ́ fọ́ Ọ̀yọ́ lé ká Àfọ̀njá kò trust àwọn èèyàn ẹ̀ mọ́ ńlọ́jọ́ bá Fúlàní ṣe nìlọrin fi bọ́mọ wa lọ́wọ́ lọ́yọ́ lè fi túká Olúwo kò trust àwọn ọba ilẹ̀ Yorùbá ńlọ́jẹ́ kọ́ bá àwọn tòkè Ọya ṣe bàbá wa Aláàfin náà àwọn náà ò trust ọba ilẹ̀ Yorùbá àwọn náà ti ń rìn mọ́ Sultan tilẹ̀ Sokoto Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ yarí bàbá wa Olúbàdàn fọnmú bàbá wa wọ́n ní
pínpín lápín oyè alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́. àánú Olódùmarè onífẹ́ nìkan kan wá sílẹ̀. ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV special. ẹ má gbàgbé o Awikonko TV official. Awikonko TV àwọn kan láwọn ò rí Awikonko TV official. ẹ jọ̀ọ́ ẹ lọ sórí wall mi. tẹ́ bá ti rí àwọn fídíò tí mo click láti tí mo share láti bẹ̀ wá ẹ click lórí orúkọ Awikonko TV official yẹn yóò gbé ń lọ síbẹ̀. torí pé kò tí ì popular ni ò jẹ́ kẹ́ máa rí. ẹ lọ sórí wall mi ẹ máa rí àwọn fídíò tí mo share láti bẹ̀ wá màá máa share àwọn fídíò wá láti bẹ̀ ẹ kàn máa click lórí ẹ̀ ni ẹ jọ̀ọ́ ẹ bá mi follow ẹ bá mi like ẹ. That is my new page, new official page. Ẹ support mi. Ọlọ́run support ẹ̀yin náà lórí iṣẹ́ lórí okòwò yín. Bákan náà ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV. Ẹ bá ń wo sinimá mi o, Àbẹ̀ní Èṣù. Bákan náà Ajagunta ń bọ̀ lọ́nà. Bákan náà ẹ̀yin tí ẹ ń kún mi lọ́wọ́ lórí YouTube tẹ́ ń ra sticker fún mi. Ẹ lè ra sticker fún mi náà báyìí o. Ẹ click lórí thanks yẹn. Tẹ́ bá ti wo bí fídíò yẹn máa rí sàlẹ̀, ẹ máa rí bí tẹ́ ẹ ti lè like, ẹ máa rí bí tẹ́ ẹ ti lè share. Ẹ máa rí tán kọ thanks ẹ click lórí ẹ yóò gbé lọ síbi táwọn sticker yẹn wà ilé tó bá wù yín bẹ́ẹ̀ náà lẹ lè rà fún mi. Tẹ́ bá ń wo live lọ́wọ́ ẹ máa rí $sign nísàlẹ̀. Bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ click lórí $sign yóò máa gbé lọ síbi táwọn sticker yẹn wà. Lágbára Ọlọ́run bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà káàárọ̀ oòjíire ò ní dàrú kò ní bàjẹ́. Orílẹ̀-èdè káàárọ̀ oòjíire ò ní bàjẹ́ ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwàṣe. ẹwà aróko tí wọ́n fi ránṣẹ́ yìí ta lójú ń pọ́n. ìlú Ìlọ́rọ̀ mo fẹ́ kó jẹ́rù túwẹ́túwẹ́. Sinimá lata wíde Ajagunta la kọ́lé ẹ̀ ogun gbẹ̀bọ̀n bàtàjà kùn ní kalẹ̀ bó ṣe rúkú wọlé náà rúkú jáde sí ọwọ́ ẹ̀ bọ́ra burúkú ni o ọjọ́ ìjà wọn ránṣẹ́ pasabari ọjọ́ ogun dé wọn ránṣẹ́ pológun tógun l'Ajagunta ń bọ̀ ó gbọ̀tú yọ gbòsì yọ gbàgbére méjì yọ gbogbo apálò gángan l'Ajagunta tí wọ́n wá o kò fi bẹ́jà kò fàdájà kò fọkọjà àtẹ́lẹwọ́ ló fi ń jagun ṣẹ́gun iná barawuta òjò palami ọkà yọ làálà ibi tó ti rí wa gbára yìí kò sẹ́ni tó yẹ sinimá ti tún Ajagunta. It's a blockbuster written and produced by Adeoye Abẹ́fẹ́ Awikonko, directed by Seun Akinsanya Correct Man, packaged by Mary Akinola, starring Sanusi Isiakapa, Kabiru Adeyinka Arinaja, Ralph Niyi, Dele Fagboyo, Adewale Alebiosu, Ọláìdé Ajani Atoribẹ̀wù, Tamatiye, Elejigbo, Abẹ́ní Ẹ̀rọ, Adeoye Abẹ́fẹ́ Awikonko fúnra ẹ̀, Mary Akinola àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá náà ìta àgbàkọ́lé ẹ̀ ní Ajagunta, subtitled in English, tragic comedy ni, bó ṣe gbóná girigiri tó gbé ọkàn sókè róró bẹ́ẹ̀ ló ń panilẹ́rìn àríntàkìtì sinimá titun Ajagunta now showing on YouTube ẹ click sórí Awikonko TV kẹrìnrán wò Ajagunta ni o àwòtún ló ní ẹgbàá bẹ́ẹ̀. Yeah.